lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn Àjàntí. Má bá bọ̀. You never see anything. You never see anything. You just start. You never see anything. Ta ni ẹ? Ta ni ẹ? Abẹ́rí yín. God have mercy upon us. All right. Let me call you back. Màá pè yín padà. All right. Ẹ wá ṣe. Ẹ ra o. Ẹ ṣeun. Yes. Ẹ dákun ẹni eléyìí ni pọ̀ tí ó níbí ni mo fẹ́ rí. Okay. Okay. Ẹni tó ní bíbà ilẹ̀ fẹ́ rí. Torí wọ́n júwe ibi fún mi ni. Okay. Ẹni ẹ má ti ń bọ̀ ṣàbá ìpè ọwọ́ àlàáfíà mi pé ẹná nídìí àwọn tí ó jẹ́ bíi security. Okay. Tí wọ́n lè ṣe security. Ó ti yé mi. Èmi náà mo ní bíbà. Ọlọ́run ó tẹ̀lé ní bíntín nínú tẹ́sí ńlá irú eléyìí lọ́lọ́run olóògùn lọ́dọ̀ Elédùmarè ní ṣìṣe ní báráyé fọwọ́ tì í. Bọ ẹjọ ọlọ́dẹ ò bí àwọn babaláwo yẹn lẹjọ. Ẹ mọ̀ pé kò sí ní tí òkú sábẹ́ awo èmi gẹ́gẹ́ nígbà ó sọ̀rọ̀ fún mi èmi náà ni èmi sì ń wá níbi kan tí ń sọ tẹ́lẹ̀ àdá àwọn ìjọba ni ìyá wò pé tọ̀ pé ńgbà àti sinmi torí wàhálà bẹ̀ lílọ ní gbogbo ìgbà nígbà wo lè sì súnmọ́ orílẹ̀ mi ò fi bẹ́ẹ̀ jìnnà síbí. Òkè ara níbi báyìí lẹ́yìn náà ń gbé. Àfònà sí ìṣọ̀dá títì lọ́hùn dé kì í ṣe pé ní nítòsí báyìí náà ni tọ̀ ń bá kí n wá a mọ̀ fi nàjú náà ni kó àmọye nǹkan míì tèmi tún lè mọ tí mo tún lè ṣe fún yín pé bẹ́ẹ̀ yóò bá gba ẹni tí ó ṣe security fún yàn níṣẹ́ èèyàn gbọ́dọ̀ ní nǹkan láwọ́ lára lójú olówó gidi ọ̀rọ̀ ọmọ náà fọgbọ́n ròyìn bí fún mi jẹ́ mi kí n kọ́kọ́ wá rí yín ná bọ́lọ̀ bá ní ọ̀nà wa bá wọ̀ tí ẹ bá gbà mí àkọ́kọ́ náà wọn ò ní fi iṣẹ́ ṣeré ẹ̀kejì àgbàlagbà ní mí mo gbọ́dọ̀ mọ́ sí láńgbáláńgbá kí ní kábàámọ̀ pé ẹ gbà mí. Mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ gbígbà yín ọ̀ not gbà yín òun kọ́ ni issue àkọ́kọ́ náà ṣé ẹ mú any credentials lọ́wọ́. Mo ní nílé mo ní kíláàsì mo ní nílé ìmúdáyà pé mo kọ́kọ́ wá bí náà pẹ̀tọ̀ kéyìn rí yín. Àbí ní àmì ìdánimọ̀ bí ID card. Kò tẹ́rí àmì ìdánimọ̀ wa gangan kò sí bẹ́ẹ̀ bá ti mélèé dání. Kò sí wàhálà mo kàn ń sọ gbogbo eléyìí torí pé ẹ kàn wá from nowhere mi mọ̀ àmọ́ ẹ ṣàwọlé. Kò sí kankan yóò ṣe é. Ẹ wálé náà. Kò sí ayé ti lé ní torí ẹ̀ ni mo fi ẹ wọlé náà. Ẹ jẹ́ ká jókòó mẹ́. Torí kò sí ní kódà nígbà tí wọ́n júwe mo ní kọ́lọ́sà jẹ́ mọ bí pé kó mọ̀ ṣe pé ilé onílé ni ìlú ọ̀wọ̀. Ọ̀dẹ̀ wa mọ̀. Wọ́n ṣe júwe fún mi náà ni. Ǹjẹ́ ní báyìí. No, Báyìí gbẹ̀yìn. Ẹni tó sọ̀rọ̀ fún yín lóòótọ́. Yes there, mo ń bọ̀ o. Ẹni tó sọ̀rọ̀ fún yín lóòótọ́. Ó rí sọ torí àwọn olè ń dààmú wa. In fact of recent bóyá last month mi ò sí nígbà yẹn mo lọ fún business trip làwọn olè wá sí ibà tó kúrò àwọn surrounding house wa wọ́n jábẹ̀ wọlé wọ́n kó gbogbo àwọn valuable things níbẹ̀ wọ́n lò bọ̀ in fact wọ́n lo ìbọn. Àwa lẹ́nìkan tó ń bá wa ṣọ́ bíbà yìí tẹ́lẹ̀ ẹ understand ó jẹ́ ní ó gbóná dáadáa kódà tí àwọn èèyàn ròyìn èkì tó gbà tèmi náà dẹ̀ ti confirm it. For the last time tí wọ́n wá mi ò sí nílé lọ́jọ́ yẹn náà fortunately apá àwọn olè yẹn ká torí wọ́n pọ̀ wọ́n pa wọ́n ṣe léṣe kódà gbogbo apá ìgbogbo níta ná ní hospital a máa close to 300,000. Jesus. tó náà ṣá wẹ́lẹ̀wẹ́lẹ̀ ni ẹ fi lè mọ irú iṣẹ́ tẹ́ fẹ́ gbà ní o torí ẹni tí ó bá ṣe iṣẹ́ ọlọ́dẹ tí ó ṣọ́ ẹ̀mí èèyàn òun náà gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó gbóná tí ó sì tó yé yín. Mo gbóná àbáyé ti mo gbóná náà kọ́ mo rẹ́mi ara mi jọ́dé ẹ̀yà yìí
ọmọ òun kan wá sọ fún mi pé bóyá ẹ wá àwọn olè ń. Ó lè wá o wọ́n tẹ àwọn ìbọn ńláńlá ní máa ń kó wa àmọ́ mo mọ̀ pé bí mo tẹ̀ ṣe rí yín nímúra yín yìí pé kò sí ẹnu tẹ́lẹ̀ èyí tí mo sọ ohun ikú pa wọn láìpẹ́ inú. tí wọ́n ti lè jẹ́rìí pé máyé láwọn fẹ́ wá síbí tèmi wà ń bí o ẹ fọkàn ara yín balẹ̀. ó hàn sí ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé èkúté bó ti wà wọn tó bá gbúrò ológin ni ẹ̀ tún gbúrò èkúté mọ́nú lé wọn. ọ̀rọ̀ mi àti àwọn olè ṣe jẹ́nu lórí ní ìṣẹ̀kàdé yìí ṣe kára ẹ̀ pé tí olè bá kẹ́sìn yín ní ibìkan wọn ní débẹ̀. tí máa kìíní ìbò ti wà yìí. ṣé kìíní bro yìí. kéde bro tẹ́ ń wò yìí ó ti sọ odidi ìlú fún 100 ọdún oṣù tó lọ ní àìpẹ́ ìpẹ́ ìlú ṣẹ̀ṣẹ̀ dọ́gbọ̀n gbọ́dọ̀. ok ẹ̀yin kọ́lẹ̀ ń lò tẹ́lẹ̀. èmi ni mo lọ lè fi síbẹ̀ nìyà. 100 ọdún máa pọ̀. bẹ́ẹ̀ àdílẹ̀ sọ yìí àdídìwé ń bẹ lára mi bí mo ti lò yìí sí mo ti lo ọdọ́fà ọdún. ẹ ti lo ọdọ́fà báyìí. bẹ́ẹ̀ ni mo sọ fún mi. àdídìwé ni nǹkan bẹ lọ́wọ́ mi àìsàn ìgbéraga ni. ńgbà ọmọkùnrin orí ìsọmọ náà ó jẹ́ ń lọ bọ́lọ̀ bá gbọ́ra wáyé ẹ gbádùn mi dáadáa. mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ yín bí ẹ bímọ ẹ ti bímọ àbí abẹ́rẹ́ níyàwó. àti bímọ àti àwọn ìyàwó mi àti ọmọ àwọn ń bẹ ní wà. lọ́dọ̀ yín ń bẹ ìgbẹ̀lẹ̀ já wọn sí sẹ́yìn wá bí. ọmọkùnrin gbọ́dọ̀ yìí ṣe lọ́dọ̀ ògùn jẹ́ pé yẹn bá lóògùn yẹn mọ̀ pé yẹn kì í. ìtẹ̀ ní jẹ́ gbádùn. ní dúró ní. bí èlò lẹ wá rò bí a lè fi bẹ̀rẹ̀ pẹ̀lú yín pé àti ẹ̀kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ báyìí. owó oṣù kéèlì tí o òré mi ń rò pé tẹ́lẹ̀ náà mi débí ìlú ọ̀gbọ́n àgbàlẹ́ yìí ló wà máa ọlọ́run kó sọ wa kó tọ́jú ìyá wa. ẹni tí ó bá sì sọ ẹ̀mí èèyàn náà ẹnu rọ̀ bú kan pẹ̀lú gbogbo oúnjẹ títọ́ yìí ní kò sí tẹ́lẹ̀ fún mi tẹ́lẹ̀ fún mi tó bá jáde bẹ̀rẹ̀ pẹ̀lú mi sí mi ọ̀rọ̀ yín yé mi bí jẹ́ ìsọ̀rọ̀ ló yé mi bọ́ ẹ má jẹ́ kí n parọ́ fún yín ẹ mọ̀ pé nílùú tá a wà yìí òfin wà ń bẹ̀ wọ́n sì máa ń pe kinní kan ní minimum wage ìjọba gangan ló ṣètò rẹ̀ pé tọ̀ iye báyìí òdiwọ̀n báyìí òun lẹ lè san fún àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín ó yẹ kẹ́ ẹ fi gbọ́ kódà àwọn náà wọ́n ń san fáwọn NYSC tó jẹ́ kọ́pà minimum wage àwọn tí wọ́n ń sáà so minimum wage ìjọba dẹ̀ ní as at this time 70,000 naira. ìjọba ti orílẹ̀-èdè Nàìjíríà 70,000 naira ni. àwọn òṣìṣẹ́ ìjọba nù. òṣìṣẹ́ lẹ́yìn náà kódà gbogbo òṣèré gbogbo bóyá jẹ́ òṣìṣẹ́ ìjọba yẹn wọ́n regulate káàkiri gbogbo àwọn tí ń bá wa ṣiṣẹ́ pé tán òdiwọ̀n yìí òun ni ẹ lè fún àwọn tí bá ń bá yín ṣiṣẹ́ o tó yé yín so mo feel pé ká bẹ̀rẹ̀ báyẹn tí n bá wá ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí kẹ́rí kinní kan mo ní kódà ẹ lè wú mi lórí kó jẹ́ pé ẹ gbàgbé owó oṣù yín tún máa fún yín lówó lọ́tọ̀ àmọ́ kí ni mo kọ́kọ́ fẹ́ ni pé ṣé ẹ̀mí àwọn nǹkan tí àwọn ìyàwó mi àwọn dúkìá mi tí mo nínú ilé ṣé ó save tí mi ò bá tẹ̀ sí ilé àti pé tèmi náà bá wà nílé o ṣé mi gbogbo wa save papọ̀ torí a máa ń gbọ́ lọ́dọ̀ ẹ̀mí kó tó jẹ́ pé òun gangan ni alọ́kó ló kígbe. ọlọ́run ní jẹ́ àwọn òdúgbòrò dákún téèyàn àwa máa ń tún lọ́yàn fóònù rẹ̀ láwo ni mí ẹ̀rọ nígbà tí ṣiṣẹ́ ọdẹ awo ni méjèèjì máa ń gbá èèyàn kalẹ̀ ẹ̀lẹ̀ bí ti ń mo ti wà yìí àìmọye ibi tí mo ti lọ́mù kan fẹ́ dín agbára kù ní ẹgbẹ́yàn ti ń dàgbà bí ìbá ṣe bẹ́ẹ̀ bí máa ń sọ̀rọ̀ odidi tí mo ti bẹ̀rẹ̀ láti ìgbésí ayé mi tí máa ń sọ̀rọ̀ lẹ́yìn nìkan ìsọdíjú ìlú méje papọ̀ tí ìjọ lọ́jọ́ odidi ìlú tó lé òkè àwọn. mo tiẹ̀ ní ilé mi kan náà ṣì wà ní other side ilẹ̀ torí mi kì í sábà stay púpọ̀ ẹ mọ̀ mo máa ń travel gan tí n bá lo táìmù díẹ̀ níbí àtún lọ lo táìmù díẹ̀ ní ọ̀hún tó bàbá máa ṣe ṣe. ẹ mú lè máa sọ méjèèjì papọ̀. lẹ́ẹ̀kan náà. ẹ mọ rí mi. is that possible? ó bọ́ sí gíní kò sí ní pé owó tí ẹ kàn wá sọ yìí lè ní. ẹ mọ tó ṣẹlẹ̀ 70,000 kéré ẹ ṣáájú mi ẹ̀mí la fẹ́ sọ. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ fún ilé ìbẹ̀rẹ̀ bàbá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ilé bẹ́ẹ̀ bá ṣe wá ń ṣe sí ti bá ṣe rí performance yín sí àṣà lè gbàdúrà kó lè mọ wa tá a fi test ability yín lè gbàdúrà rẹ àmọ́ tí bá ṣe rí performance yín sí láṣẹ wàá ṣe láṣẹ sọ̀tọ̀ ọ̀hún àti pé bàbá ṣe fẹ́ fowó kówó àmọ̀ sọ lẹ́tà. ẹni tẹ ọ̀rọ̀ bíi gbẹ́sẹ̀ pé ní tí ó bá sọ dúkìá ẹni jẹnẹrétọ̀ yín láti wọ́n bá jẹ pé ó ti fẹ́ dájú yìí lọ. ọrùn yín tẹ̀ ló wà báwọn gbogbo nǹkan tó bá gbé nù lé. fúláwà yìí ṣe ewé kan gbúrọ̀ rárá
láìsọ lọ́hùn. ẹ ti kó gbogbo ẹ̀ sí mi lọ́wọ́ ẹ ti fi ṣàkóso gbogbo ẹ̀ gbogbo ìbá bọ́ọ̀lẹ̀ níṣẹ́ gbọ́ ọ̀sọ́ fún gbégbà wo ló bọ́ ẹ̀ sọ́kùn bí ayé àgbà yìí bọ̀. 70,000 náà ò pé ní nàìjíríà tá à ń lò lọ. àdúgbò mi. ẹ ti pajú ẹ̀ yàbí ọjọ́ ìjìká ìyá rẹ̀. tàbí tẹ́ ẹ̀ bá ní fẹ́ẹ̀ jẹ́ kí n máa. àkọsíyọnu. pé máa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. ẹ gbádùn mi. ẹ̀yin àwọn àgbàdàn. ẹ̀mọ̀ kan tó ṣe ẹ jẹ́ kí n sọ fún Dìá. kó bá yín wá nǹkan tútù àbí báwo ni. ṣe máa ń gbẹ̀rù sí. ẹ máa ń gbẹ̀rù sí. tí mo bá fi lè mú nǹkan gbogbo àdúgbò ní ìmọ̀ ẹ̀ṣọ́. àtẹ̀wọ́ àwọn ọmọ nǹkan sùn lọ́wọ́. ẹ máa gbẹ̀rù sí. ọtí ìpàgò ìgbò ní mí. ẹ mọ lo strap ẹ mọ mú ògùn láti. ìgbò gbèsè rí dáa rẹ. àgbàdo ara wa ó fà jìnlẹ̀ yìí náà kò sí wàhálà màá ní kí Dìá bá mi gba yín gẹ̀ẹ́sì nǹkan tuntun ewu lẹ láì. òróró ọ̀rọ̀ yín ti yé mi. ẹlú yóò mọ nílẹ̀ ó ti yé mi. èmi já ìmọ̀ nílẹ̀ sí. kò sí wàhálà ó ń bọ̀ wá. ẹ ṣàánú yẹn 70,000 igi ráìsì mélòó ni ó rà àmọ́ nẹ́ni sìn àtẹ̀dúpẹ́ báyìí kò sọ̀rọ̀ pé mo fẹ́ jẹun mọ́ ń bẹ̀ àní ọmọ ọ̀bọ mi 70,000 náà ní sí màá wá tẹjọ ìmọ̀ tẹjọ tó báyìí lè pé tí mo fẹ́ kó pé ọlọ́run ṣe odò ọlọ́run ṣe bíbá ní rọrùn fún mi o wọ́n jẹ́ olè wá já o lọ́dẹ olóògùn ọlọ́run náà ní sọ́kó wá wá wọ́n sì láwọn lọ́yọ̀ àwọn olè máa wá bí òun lọ. ẹ ṣà ẹ tí ì sọ bí tí mo sùn sí o.